Ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yín o. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ ọwọ́ Government Technical College ní ìlú Ìbàdàn fún ẹ̀sùn ìwà jàǹdùkú àti bíba dúkìá jẹ́. 17 nínú àwọn akẹ́kọ̀ọ́ náà ló wà ní àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọn yóò sì fojú ba ilé-ẹjọ́ láìpẹ́ yìí. Ohun tí a rí gbọ́ ni pé àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Government Technical College ya bo ilé ẹ̀kọ́ Ìbàdàn Christy Apostolic School tó wà ní agbègbè Apẹ̀rin tí wọ́n sì ti ba àwọn dúkìá àti àwọn fèrèsé ilé ẹ̀kọ́ náà jẹ́ pátápátá. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní 20 oṣù kẹta ọdún 2025 lẹ́yìn ìgbà tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Ìbàdàn Christy Apostolic School ti lọ sí ilé wọn o. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Johnson Adéyìnọlá ti bu ẹnu àtẹ́ lu ìwà ọ̀daràn náà. Ó sì ti ṣe ní ìkìlọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní fi ààyè gba ìwà ọ̀daràn bẹ́ẹ̀ tí ìgbésẹ̀ sì ti bẹ̀rẹ̀ láti mú òpin bá ìwà jàgídíjàgan ní ìpínlẹ̀ náà. Adéyìnọlá tẹ̀síwájú pé ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí òun ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ náà tí ìwádìí fi hàn wípé níṣe ni wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá yóò sa ipá rẹ̀ láti mú òpin bá irúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà nípínlẹ̀ Ọ̀yọ́ nípa lílọ sí ilé àwọn ẹ̀kọ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ tí wọn yóò sì bá àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ nípa ewu tó wà nínú dídarapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ wípé àwọn ọmọ ọdún 11 sí ọdún 16 ni àwọn ọmọ tó ń hu irú ìwà ìbàjẹ́ yìí. Àwa gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá, àwa náà múra láti rí wípé à ń bá àwọn ọmọdé yìí sọ̀rọ̀ láìpẹ́ láì jìnnà. A máa lọ sí àwọn ilé ìwé yìí nítorí wípé àwọn ọmọdé yìí ọmọ ni wọ́n jẹ́ fún wa o. Tí a bá kọ̀ láti kọ́ wọn, àwọn ni wọn ò ní jẹ́ kí àwọn ọmọ wa tá a kọ́ kí wọ́n gbádùn rárá o. Nínú ọ̀rọ̀ rẹ̀, kọmíṣánná fún ètò sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀jọ̀gbọ́n Soliu Adélábù rọ àwọn òbí láti máa tọ́jú àwọn ọmọ wọn dáadáa kí wọ́n sì kọ́ àwọn ọmọ náà ní ẹ̀kọ́ ilé tó yẹ. Ó fi kún pé àwọn yóò gbé ìgbésẹ̀ tó yẹ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ṣetán láti ba ayé àwọn ọmọ náà jẹ́, ṣùgbọ́n àwọn yóò sa ipá àwọn láti rí wípé àwọn ọmọ náà fi mú kásá òfin o. Òfin tó dé tó sọ kí ni a gbọ́dọ̀ fi ọmọ kékeré ṣe. Òfin yẹn ni wọ́n bá wa gbé yẹ̀wò láti mọ ohun tí a ó ṣe gẹ́gẹ́ bí ìjọba. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yín o. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.